àsìkò yìí kì í ṣe àsìkò tó rọrùn fún àwọn ẹbí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dolóògbé lọ́dún tó kọjá, ìyún olóògbé Christopher Adébáyọ̀ Aláọ̀ Àkàlà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ó Yàtọ̀ gọ́fúnà nígbà ayé ẹ̀, pẹ̀lú bí iná bó ṣe ṣẹ́yọ ní ilé ẹ̀ tó wà lágbègbè Randa ní ìlú Ògbómọ̀ṣọ́ ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́, tí iná ń ba òbítíbitì dúkìá olówó iyebíye jẹ́ tó sì tún fi ẹ̀mí èèyàn méjì tó fi ṣòfò dànù. Ọjọ́ Ajé ìyẹn ọjọ́ Monday tí í ṣe ọjọ́ 22 oṣù kejìlá tá a wà yìí, ó ní ìṣẹ̀lẹ̀ burúkú yìí máa ṣẹlẹ̀ ní àárọ̀ kùtùkùtù ọjọ́ Monday. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé àwọn wáyà iná tó fi fa iná wọnú ilé ló máa kọlu ara wọn, èyí tó mú kí iná kó bẹ̀rẹ̀ sí ní ṣẹ́yọ lásìkò tí àwọn ẹbí Àkàlà tí wọ́n wà nínú ilé tí wọ́n ń sùn. Níṣẹ́ ni iná máa ń ṣẹ́yọ pèpèpèpè tọ́rọ̀ sì di bí òkò lọ kí o yàgò àti ẹni orí yọ òdìlé o. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lẹ́yìn nǹkan bíi 30 ìṣẹ́jú tí iná náà ti ń jó, ẹni wọ́n ránṣẹ́ sí àwọn panápaná, bẹ́ẹ̀ làwọn yẹn náà kò bẹ́ṣù gbẹgbà káwọn náà fi sáré dé, ṣùgbọ́n nígbà tí wọ́n yóò fi rí iná náà pa, Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti kú o. Ẹnìkan kú lójú ẹsẹ̀, bẹ́ẹ̀ ni ẹnìkejì tí wọ́n sáré gbédìgbàdìgbà lọ sí ilé ìwòsàn, òun náà padà jẹ́ Ọlọ́run nípè tó sì ti dágbére fáyé. Níṣẹ́ lọ̀pọ̀ àwọn èèyàn ń ya lọ sí ilé Àkàlà tó jẹ́ aláàánú ọ̀pọ̀ èèyàn, pàápàá ní ìlú Ògbómọ̀ṣọ́, tí wọ́n ń ya lọ sílẹ̀ ní Randa láti bá ìyàwó ẹ̀ àtàwọn ẹbí ẹ̀ kẹ́dùn, tí wọ́n sì ń sọ pé wọn kò ní rírú aburú bẹ́ẹ̀ mọ́ láyé lẹ́yìn ikú bàbá àti olórí ilé wọn.